Mo ń darí fọ́nrán mi sí àjọ Theatre Arts and Motion Pictures Practitioners Association of Nigeria TAMPAN tí olórí wọn jẹ́ Ọ̀túnba Bọ́lájí Amúsàn Mr. Latin àti gbogbo àwọn àgbààgbà òṣèré tí wọ́n ń ṣe sinimá àgbéléwò ní èdè abínibí ní èdè Yorùbá títí dé orí Ọdúnládé Adékọ́lá, Fẹ́mi Adébáyọ̀ àti gbogbo àwọn àgbààgbà òṣèré tó kù wípé ọ̀pọ̀lọpọ̀ sinimá ni ẹ ti bá wa ṣe tí ẹ fi pọ́n àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lé àti tí ẹ fi tàbùkù àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àmọ́ báyìí sinimá tí a fẹ́ kẹ́ bá wa ṣe òun ni ìtàn ìgbésí ayé Muhammadu, ewu tó ń bẹ nínú ẹ̀sìn Islam àti báwo gan-an ni ẹ̀sìn Islam ṣe bẹ̀rẹ̀. Ẹ bá wa ṣe sinimá gbogbo ìwà tí Muhammadu wù pátápátá tó wà nínú Quran àti Hadith tí àwọn àáfàá kọ̀ tí wọn ò sọ fún àwọn èèyàn wa. Bí Muhammadu ṣe jalè, bí Muhammadu ṣe bókú sùn, bí Muhammadu ṣe bá ọmọ ọkùnrin sùn, báwọn ọkùnrin ṣe bá Muhammadu sùn, bí Muhammadu ṣe gbàyàwó ọmọ ẹ̀ tó dẹ̀ ran ọmọ náà sójú ogun tí wọ́n tún pa ọmọ yẹn síbẹ̀, bí Muhammadu ṣe fẹ́ Aisha ní ọmọ ọdún 6 tó dẹ̀ bá sùn ní ọmọ ọdún 9. Mo mọ̀ pé tẹ́yin náà bá rí àwọn ewu tí ó wà nínú ẹ̀sìn Islam, àwọn àkóbá tí ẹ̀sìn Islam tó ń gbé bọ̀ wá sí ilẹ̀ Yorùbá, ó yẹ kẹ́ ẹ lè fi hàn fún aráyé pẹ̀lú sinimá tí ẹ máa ń ṣe. Torí pé a rí yín gẹ́gẹ́ bí bàbá wa, a dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá rí ewu lọ́nà, ẹ máa tètè ṣàlàyé fún wa pé nǹkan yìí ó ewu ni. Àkókò ti tó báyìí tí a ní láti máa sọ òdodo fún àwọn èèyàn wa. Ẹ̀sìn Islam, àṣà àti ìṣe Lárúbáwá ni, kò kí ń ṣe àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwa. Ẹ ti ṣe sinimá àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwa lọ́pọ̀lọpọ̀ gbà, àti yìí tẹ́ ẹ fi tàbùkù ẹ̀, àti yìí tẹ́ ẹ fi tún ṣe. Àmọ́ ti Lárúbáwá yìí, àwa ò fẹ́ kẹ́ ẹ tàbùkù ẹ̀, a ò dẹ̀ fẹ́ kẹ́ ẹ tún ṣe. Nǹkan tó wà nínú Quran gẹ́lẹ́ tí Muhammadu ṣe tó wà nínú Hadith, òun la fẹ́ kẹ́ ẹ ṣe àfihàn ẹ̀ fún àwọn èèyàn wa ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kán mọ̀ wípé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè tọ̀dọ̀ tiwa. Tẹ́ ẹ bá ń fẹ́ ẹ̀rí fún gbogbo àwọn nǹkan tí mo sọ yìí, àwa ṣe tán, a máa fún yín ní ẹ̀rí ẹ̀ nínú Quran àti nínú Hadith. Ẹ jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi jà wá lógun ni. Ẹ jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi da àṣà àti ìṣe wa bólẹ̀ ni. Ẹ jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi pa wá run lórí ilẹ̀ ni. Ẹ jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé Allah ó yàtọ̀ sí Ọlọ́run Olódùmarè tọ̀dọ̀ tiwa. Torí pé Ọlọ́run Olódùmarè ò nílé, ibi gbogbo ló wà. Allah nílé. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn, Allah lẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò níwèé, Allah níwèé. Ẹ jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé Ọlọ́run Olódùmarè ò lọ́tàá, kò ní kèfèrí. Àmọ́ Allah ó lọ́tàá, ó ní kèfèrí. Ẹ jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé Muhammadu wọn ò rán sí wa ní ilẹ̀ Yorùbá. Ẹ̀rí àwọn nǹkan yìí ó wà nínú Quran. Ilẹ̀ Lárúbáwá ni Muhammadu ti jíṣẹ́. Àwọn ọmọ Lárúbáwá ló ń bá wí. Ìtàn Lárúbáwá ló wà nínú Quran. Ẹ jẹ́ kí àwọn nǹkan yìí, ẹ jẹ́ ká fi sínú sinimá àgbéléwò láti tọ́ àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn, láti tọ́ wọn sí ojú ọ̀nà. A ní láti kó gbogbo àwọn èèyàn wa kúrò ní ojú ọ̀nà ẹ̀sìn Islam, torí ẹ̀sìn Islam ọ̀nà parun ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.